kọlà náà kọjá o òrìṣà jẹ́ ń dàbí onílé yìí tó kọ́ lérin gidi ẹni tí ó ṣe bí aláàrù lọ́jà Òyìngbò kò ní lè ṣe bí Adégbọ̀rọ̀ lọ́jà Ọba. Iṣu tó diyán o aṣáṣu lọ́gbẹ́ tó àkóṣù lé náà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú iṣu rí kó tó diyán ẹnìkan mọ̀ odò ní pariwo. Ẹ kú dédé àsìkò ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sí àkọ́tún ètò kíṣu tó diyán. Àwọn àgbà bọ̀ wọ́n ní kíṣu tó diyán agbóṣùlódó kágbàdo tó dẹ̀kọ́ alọ̀ wọ́n papọ̀ kọ́mọ tó wáyé ábí baba ká tó bí ìyá lè rí ọ̀rọ̀. Ọpẹ́yẹmí lórúkọ tèmi jẹ́ Ọláníyì ní baba tó bí mi lọ́mọ. Mò ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tó jẹ́ wípé níṣe lẹ́ ń tẹ̀lé ìkànnì wa yìí yes Ọlọ́yọ̀ Studios bẹ́ẹ̀ ṣe ń bá wa nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ètò tá à ń fi síbẹ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Ọlọ́run ọba yóò nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa lọ. Àlejò pàtàkì ńlá mú wá o fún yín lọ́jọ́ tòní tẹ́ bá ti ń wo ẹ̀gbẹ́ mi ẹ rí wípé ẹni tá a gbé wáyé ẹ mọ̀ wò pé ojú yìí á ti bá pàdé níbì kan bóyá tán bá sọ̀rọ̀ bóyá ẹ mọ̀ wò pé ohun wọn ẹ ti bá pàdé níbì kan ojú ni wọ́n o wọ́n yé ṣe àìmọ̀ fún olóko àmọ́ fún àwọn tí wọ́n ń gbọ́ yín tàbí àwọn tí wọ́n mọ̀ wò yín fún ìgbà àkọ́kọ́ ẹ bá ń dárúkọ yín fún àwọn aráalé. Ẹ ṣé olótù. Yes sir. Orúkọ mi ni Abdulrasheed but gbogbo èèyàn mọ̀ sí Ejodowo. Ejodowo. Abdulrasheed kíni ẹ bá mi dárúkọ yín lẹ́kọ̀ọ́. Raheem Rasheed. Raheem Rasheed. Bẹ́ẹ̀ni Ejodowo. Ejodowo. Ẹjọ́ di money. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí n tí ètò kíṣu tó diyán dálé lórí fún àwọn tí wọ́n ń wò wá òun ni wípé àwọn tí wọ́n ti làmìlaka nídìí iṣẹ́ wọn àbí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀bọ̀ ká tó sọ pé nǹkan kíṣu tó diyán ìlàkọjá ìrírí tí wọ́n ti ní nídìí iṣẹ́ kó tó di pé iṣu ó diyán o ìlàkọjá oríṣiríṣi báyìí òun lámọ̀ rí. A wá fẹ́ gbọ́ látẹnu yín ọ̀gbẹ́ni Ibrahim Rasheed Ejodowo. Níbo ni Ejodowo ti bẹ̀rẹ̀? Ọmọ bo ni Ejodowo? Ìlú bo ni a ti bí Ejodowo? Ẹ ṣé olóòtú. Ọmọ bíbí Ọ̀ṣun ni mí tí mo jẹ́ ọmọ ìlú Ọ̀tàn Ayégbájú that's Bolúwadúró local government tí mo dẹ̀ rìnrìn àjò láti inú Ọ̀ṣun yẹn náà mo ti rìnrìn àjò kí ó tó di pé mo lọ sí Èkó so gbà tó rí gbé a lọ Èkó a tún padà kún òlé Èkó a tó wá padà wá sí Ìbàdàn báyìí so Ìbàdàn la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Raheem Rasheed Ejodowo gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ń ṣàlàyé nísìn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni yín Ọ̀tàn Ayégbájú ẹ wá rìn láti ìlú yín Ọ̀ṣun gangan náà bí yín sí. Bẹ́ẹ̀ ni mo tún wá rìn nínú Ọ̀ṣun yẹn náà. Ẹ rìn nínú Ọ̀ṣun. kí tó di pé mo tún wá kúrò lọ́ṣun. Àwọn ìrìn tẹ́ rìn nínú Ọ̀ṣun bí ìgbà tẹ́ yẹ pé ẹ lọ léèwé ẹ kọ́ṣẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ó fẹ́ fapá kan pẹ́ bẹ́ẹ̀ torí kì í ṣe pé bóyá mo dìídì lọ tán bẹ́ẹ̀ ẹ mọ̀ pé téèyàn bá mọ ibi tó lọ yóò mọ ìyà àwọn ibi tí ó jìnnà irú àwọn iṣẹ́ ọwọ́ tí mo lọ kọ́ gbé gẹ́gẹ́ bíi pé láti lè fi kọ́ ìgbà tẹ́ pé ọmọ tó ti inú àrọ̀fọ̀ dìde ni mí so mo gbọ́dọ̀ gbìyànjú láti fojú síṣẹ́ kan tàbí méjì torí mi ò láǹfààní láti lọ school tó primary school tí mo lọ mi ò jáde kúrò bẹ́ẹ̀ tí a tún fi tàtà pèsè òun ni mo fi sọ pé nínú ìrìn àjò mo fi ìrìn àjò kún ìrìn àjò nínú Ọ̀ṣun kó tó di pé mo kúrò lọ́ṣun. Nínú ìrìn àjò ẹ fi ìrìn àjò kún ìrìn àjò ní ìpínlẹ̀ Ọ̀ṣun kó tó di pé ẹ kúrò ńbẹ̀. Ẹ má bínú o ẹ lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school nursery school ṣé ẹ tẹ̀síwájú àbí bẹ́ẹ̀ náà lẹ́ka dé. Mi ò tẹ̀síwájú. Primary school náà ni sísì náà ló ti ká pé sísì náà ló ti yẹn. Primary 6 náà ni. Torí secondary school yẹn ò nítumọ̀ so kò nítumọ̀ so pé sísì náà la lè sọ pé ó ti nítumọ̀. Ẹ já wá tẹ̀sọ́wọ́ wájú ká fi ti ẹ̀kọ́ sílẹ̀. Abdulrahim Rasheed Ejodowo iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe lásìkò yìí? Iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ and I'm also a content creator. Okay. Àti Yorùbá movie tán bá pè wá sí location ṣùgbọ́n iṣẹ́ tí mo gbé dání tó ṣe jù lọ́wọ́ ẹ̀ ni iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú content àti iṣẹ́ MC. Ká sọ wípé Raheem Rasheed Ejodowo agbọn entertainment lẹ́wà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ orí rédíò àbí tẹlifíṣọ̀n bẹ́ẹ̀ ṣe ń gbèrò jáde ìyẹn content tó jẹ́ wípé ẹ tún darí ayẹyẹ MC lọ́tún lọ́sì ní gbogbo ẹ̀ entertainer òun ni Ejodowo entertainer
ní àlejò wa tá a gbé wá lọ́jọ́ tòní. Raheem Rasheed Ejodowo, ìkànnì wo lẹ ti ń gbóhùn sáfẹ́fẹ́? Ìkànnì àṣeyọrí tá a mọ̀ sí success tó wà ní Mọ́kọ́lá ní Ìbàdàn 105.3. Success 105.3 ibẹ̀ lẹ ti ń gbóhùn sáfẹ́fẹ́. Bẹ́ẹ̀ni. Ok, ká wá mú báyìí, ó ti tó bí ọdún mélòó àbí ó ti ń lo ọkọ̀ ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ entertainment yìí? Bóyá ẹ̀ ń ṣeré fíìmù ni o, àbẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wọn bí wọ́n ti ń ṣe oríṣiríṣi content, wọ́n ti ń ṣe skit nǹkan kan. Ó ti tó bí ọdún mélòó tí ẹ ti darapọ̀ mọ́ à ń ṣe entertainment? Tí n bá ní kí n wò, tí n bá ní ṣe, àtìgbà tí mo ti kúrò nílé ni mo ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo ìgbà náà kò sáàyè pé bóyá èèyàn ń lọ sí location bí stage performance ló pọ̀ jù. Àwọn tiẹ̀ láǹfààní location tó stage bí stage tí wọ́n fẹ́ ṣe naming, wọ́n fẹ́ ṣe kinní kan, òun la máa ń lọ fúngbà náà tá a mọ̀ lo costume, tá a mọ̀ ru costume kiri bí around 2001 ni. 2001. Bẹ́ẹ̀ni, àtìgbà tí mo ti kúrò nílé yẹn ni mo ti ṣe, but ìgbà tó pé bí tá a wà òun ló kò fún wa láǹfààní láti jẹ́ pé káwọn èèyàn lè dá wa mọ̀ àbí láti rí náà rí yàn. Nǹkan tó fà á nìyẹn. Raheem Rasheed Ejodowo, kí n sọ wípé òjò ti ń pagún bọ̀. Ọjọ́ ti pẹ́ o. Ọjọ́ ti pẹ́. 2001 sí àsìkò tá a wà yìí, ẹ mọ́ bínú, ẹ jẹ́ ń bi yín ní nǹkan kan o. Ẹ tó ẹni ọdún mélòó báyìí? Báyìí mo ti ń lọ oko 40 years báyìí. Ẹ ti ń lọ sí 40? 40 years. Bí ká sọ pé ẹ ń wo 40 lọ́ọ̀kan. Bẹ́ẹ̀ni. Àgbántara o. Ọlọ́run ṣàánú ni. Ẹ sọ wípé àti ìpínlẹ̀ Ọ̀ṣun ní nǹkan bíi 2001 òun lẹ ti ń ríra yín gẹ́gẹ́ bí kíní, ẹ ti ń ṣàwárí ara yín láti bẹ̀ yẹn. Ọ̀dọ̀ ta wá lẹ gbà lọ nígbà tẹ́ ṣàwárí ara yín tán pé èmi náà lẹ́bùn báyìí, mo lè ṣe báyìí, mo lè ṣe báyìí, mo lè ṣe báyìí, àwọn nǹkan wo lẹ lè ṣe? Ẹ jẹ́ káwọn ará ilé mọ̀. Ìbéèrè ńlá nìyẹn, torí pé ìgbà tí mo tó lè sọ pé mo rí nǹkan tó wà lára mi ò tí ju 9 years lọ. Kò tí ju láti ìgbà tá a ti rìnrìn àrè yẹn ni o, kò tí ju 9 years lọ. Torí ìrìn àjò tí ò bá ti má ṣe yọrí dání ìrìn àrè ṣe ni. Ìrìn àjò tí ò bá ti mú àṣeyọrí dání ìrìn àrè sí ni. Olófà tí ẹ pé tẹ́ bá rí àwọn iṣẹ́ kan tẹ́lómi bá ń ṣe, tẹ́ bá rẹ́ni tó fẹ́ tẹ̀lé ládùúgbò, wọn ni ọmọ tó mọ̀ fi rẹ̀ ráre mọ́ tẹ̀lé o. So ìrìn àrè ló sì rìn lọ́wọ́, ìgbà tó bá tó láṣeyọrí ni wọ́n tó rẹ̀ pé ẹ jẹ́ kọ́mọ yín, ẹ dákun mo fẹ́ kọ́mọ yín mọ̀ tẹ̀lé yín. So bí ọdún 9 ni, àmọ́ láti ìgbà yẹn mi ò lọ bá èèyàn kankan pé torí pé kí ni ẹ mọ̀ pé ẹ máa ń kí sì gbọ́dọ̀ ló yẹ kéèyàn sọ lórí afẹ́fẹ́ o, àmọ́ fún àǹfààní àwọn èèyàn tó bá ń gbọ́ wa, gbogbo ìṣẹ̀dá kọ́ ló máa dó sábẹ́ èèyàn, ṣùgbọ́n ọdún èèyàn náà ni ó ti dìde. N tó fa ìrìn àjò mi tó fi rí báyìí fọ láti ìgbà yẹn tó fi di pé ó rí báyìí ni torí pé mi ò láǹfààní láti pé wọ́n ní kí n má lọ dó sábẹ́ èèyàn, ṣùgbọ́n èèyàn náà ni ó gbé èèyàn dìde. Òun ló fa ìrìn àjò yẹn tó fi rí bẹ́ẹ̀. Ẹ wá ṣàwárí ara yín tán. Bẹ́ẹ̀ni. Kẹ́ tó mọ̀ pé ẹ ní ẹ̀bùn bí nǹkan bí ọdún 9 sẹ́yìn. Àwọn nǹkan wo ni Raheem Rasheed Ejodowo lè ṣe tẹ́lòmíì tó jẹ́ wípé yóò ṣọ̀wọ́n ká tó rẹ́ni tó lè ṣe? Nǹkan tí mo lè ṣe pọ̀ o. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí bí iṣẹ́ ọwọ́ tí mi ò kọ́ tí mo mọ̀ àtẹlẹ́ tí mo kọ́ tí mo mọ̀. Ká bẹ̀rẹ̀ látòrí iṣẹ́ bricklayer. Mo ń lẹ tiles. Mo lè print ilé. Mo mọ̀ ń paṣẹ carpenter. Ẹ já mú báyìí o, ó ti di pé ó fẹ́ mọ dàrú mẹ́mi gan-an atọ́kùn lójú o. Ẹ lè ṣe bricklaying, ẹ lè bá wọn rẹ́lé kọ́lé. Mo lè gbẹ́ foundation, read the plan. So mo lè lẹ tiles. Ẹ lè lẹ tiles. Mo lè ṣe artwork. Ẹ lè ṣe painting ilé. Mo lè ṣe painting ilé, mo dẹ̀ lè ṣe artwork. Mo dẹ̀ mọ̀ paṣẹ carpenting work. Kẹ́ tún lu pákó kẹ́ join ilé ẹ̀ mọ́ra wọn. Tí iṣẹ́ bá gbà mí wà tí bí mo máa ń já ní location ní site tó yẹ pé fúnra mi mo máa kan padà láì ṣe pé bóyá ọkọ̀ ojú ti carpenter yẹn. Ẹnìkan ló kọ́ yín ní gbogbo ẹ̀ ní àbíbò? Rárá, mo jẹ́ nìkan tó yẹ pé tí èèyàn bá ń ṣe nǹkan mo máa ń fi ojú sí i. Ìgbà tí mo dẹ̀ wà lọ́sùn yẹn ó lẹ́gbọ́n kan náà tó jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi tó máa ń ṣe furniture work yẹn, mo láìdíà láti kan bí àga kàkó tí ń bẹ́ẹ̀ ń gbà yẹn. Ṣùgbọ́n tí mo wá lọ kọ́ṣẹ́ bricklayer yẹn wá tún fún mi láǹfààní táwọn yẹn bá ń ṣiṣẹ́ sáìtì tó fi dórí iṣẹ́ wẹ́dà yẹn, mo láìdíà everything. tó yẹ pé ilé tí mò ń gbé gan tí plumbing work bẹ́ẹ̀ bá ní tó bá pipe bá bàjẹ́ mo láǹfààní láti ṣe fúnra mi tí màá dẹ̀ lọ ra àwọn nǹkan yẹn tí màá dẹ̀ fix ẹ̀ tí ó dẹ̀ wà well perfect tó yẹ pé máa rò pé ṣé mo kọ́ṣẹ́ ni so mo láìdí àwọn nǹkan so kì í ṣe gbogbo ẹ̀ mo kọ́ ibi iṣẹ́ bricklayer gangan ni mo dìídì kọ́ ní sí ọwọ́ so mo ṣe wáyé nísì bábà tún ni mo kọ́ bábà náà. Ẹ tún lè gẹrun fún yàn. Dáadáa mi gan gẹrun fúnra mi most of àwọn ọrùn tí mo ń ṣe gbà mí fúnra mi máa ń ṣe bẹ́ẹ̀ ni mo lè ṣe fúnra mi. Báwo wá ni Ejodowo ṣe wá rìn àtàrí láti ibi à ń ṣiṣẹ́ ọwọ́ débi à ń gbèrò jáde content? Ṣé àwọn iṣẹ́ ọwọ́ yẹn náà lẹ fi ń ṣe content ni?
ogun ló jẹ́ kí n tún ṣàwárí ẹ̀bùn mi tó fi di pé bóyá mo mọ̀ pé content ẹ̀ torí ogun ni ìrìn àjò tí mo rìn ó mo fi sọ wípé nínú ìrìn àrè tí mo rìn ogun ló fa ìrìn àrè tí mo rìn yẹn. Ogun bíi ti bó ṣé world war ní àbírú ogun wo. Ṣé mọ̀ irú ẹ̀bùn tí mo ní níṣẹ́ ẹlòmíì lè ní ṣùgbọ́n síbi tó ti jáde lèmi ti jáde ogun tó ń jà wá ní fámìlì tèmi kọ́ ló ń jẹ nìyẹn níbi tó ti jáde ń tiẹ̀. So ogun máa ń fa ìrìn àjò èèyàn tó fà ó dàbí ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì ìrìn àjò tó bá yẹ kéèyàn rìn fún 20 years ó fà èèyàn lè rìn fún 40 years téèyàn ò bá múra so ogun ló fà so ibi tèmi ti jáde gẹ́gẹ́ bí tèmi gbé dání tó yẹ pé ibò míì mo ti jáde ó ṣeé ṣe kí n ti jù báyìí lọ nídìí ẹ̀ ó ṣe kí n ti jù báyìí lọ so bọ̀ ogun máa ń fa ìrìn àjò láti jẹ́ kí ọmọ ológo má tètè débi tó ń lọ. Ogun máa ń fa ìrìn àjò ọmọ ológo sílẹ̀ láti má jẹ́ kí ọmọ ológo tètè débi tó ń lọ. Bẹ́ẹ̀ni. Bí ká sọ pé ogun ìdílé àbógun ilé. Bẹ́ẹ̀ni ogun ìdílé ní í ṣe pẹ̀lú ìrìn àjò èèyàn. Ẹ̀yin tẹ́ jẹ́ pé ará ìdílé èèyàn ìdílé ẹ̀ sì ṣe pẹ̀lẹ́ ó lè jẹ́ pé ọmọ ògo ọ̀la tí ó gbé ògo ìdílé yín dìde lẹ ti ń fọwọ́ ẹ̀ sẹ́yìn yìí ìyẹn dúró bẹ́ẹ̀ àwò Gédéǹgbé Ẹjọ́dowó ẹ wá ń gbèrò jáde àwọn nǹkan wo lẹ ń ṣe nínú content tẹ́ ń gbé jáde. Nínú àwọn voice tí mo ní lọ́wọ́ mo ń láǹfààní láti lò láti ṣe content irú voice arúgbó obìnrin tí mò ń lò mo lè dress bẹ́ẹ̀ irú bí voice babaláwo mo lè lò bẹ́ẹ̀ irú character bí ọ̀gá wa Ibrahim Chatta mo lè dress bẹ́ẹ̀ tí màá dé láǹfààní láti fi sọ̀rọ̀ náà níwọ̀n bá díẹ̀ ń bẹ́ẹ̀ so àwọn bíi kéèyàn ṣe tọ́ọ̀gì ọ̀ kéèyàn lo normal voice kéèyàn play normal role tó yẹ pé tó dẹ̀ máa make sense so àwọn nǹkan tí mo láǹfààní láti fi content ni tó dẹ̀ máa dẹ́ pé tẹ́ bá wò ẹ ó rí ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ ó dẹ̀ rẹ́rìn níwọ̀n bá torí kì í ṣe gbogbo nǹkan náà ni kéèyàn kàn rẹ́rìn kó má ní mí nì so ẹ gbọ́dọ̀ fún àwọn èèyàn ní nǹkan tó yẹ pé tán bá ti rẹ́rìn wọ́n máa rí nǹkan kan yọ ń bẹ̀. Ẹjọ́dowó nǹkan tẹ́ ń sọ fún mi ni wípé ara ẹ̀bùn tí Ọlọ́run fún yín òun ni pé kẹ́ ẹ lo ohun èèyàn kó dàbí ìgbà tó jẹ́ pé ẹni yẹn gangan ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wow tó jẹ́ pé béèyàn ò bá wo ojú ẹni tí ń sọ̀rọ̀ pé èèyàn kàn máa gbọ́ ohun yẹn láti ibìkan pé àbí Ibrahim Chatta ló ń sọ̀rọ̀ ni àbí Lalude ló ń sọ̀rọ̀ ni even though tí bá bẹ́ẹ̀ lómi ṣe birthday content mi tó yẹ pé tí ẹlòmí tí mi ò bá stage even though mo máa ń fi picture bo acting mi gbà mí so ẹni mi wá pé wá ibo ló ti mọ Portable rí so èló ni Portable gbà lọ́wọ́ ẹ̀ ibo ló ti mọ Ibrahim Chatta ibo ló ti mọ àwọn ẹni yìí tán fi bọ́ ṣiṣẹ́ báyìí wọn ò ní mọ̀ pé mi mo ṣe. Ẹ tún lè lo ohun Portable láti fi sọ̀rọ̀. tí màá fi sọ̀rọ̀ tí ó dẹ̀dà wíwà tó pé Portable ló wà lórí ìjọba. ẹ má bínú àbí ká sọ wípé ẹ̀yin ni olóhùn ìgbà. Ọlọ́run ni. Olóhùn tí ò níye torí. Èmi gan ò lè sọ. Ẹ lè ka yóò hùn tẹ́lẹ̀. everyday irú bọ̀bọ̀ kan tó yẹsẹ̀ dáre lẹ́nujọ́ mẹ́ta yìí àbẹ̀fẹ́ ọmọ Igbo àbí nǹkan yẹn so like bó la bá wo gbogbo jíjáde ẹ̀ nísìnyí rò pé ó ti pé bí oṣù mélòó kan mo ti ní voice ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ló jẹ́ pé mi gan ò lè sọ pé even though kílẹ̀ tó sún tó tún dọ̀la mi ò lè sọ pé báyìí. Àbẹ́ tún lè mú voice tèmi náà. nǹkan tó bá ti ń wù mí lọ́kàn èèyàn tó bá ń wù mí lọ́kàn tó bá ti wù mí Ọlọ́run máa ń ṣe fún mi láti lo voice ẹ̀ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tó túmọ̀ sí wípé ẹ lè lo ohun oríṣiríṣi. Bẹ́ẹ̀ni láti fi sọ̀rọ̀ kì í ṣe pé lákẹ́yìn kan lò nìkan ọ̀tọ̀ ní kẹ́ lè lo nǹkan ọ̀tọ̀ ní kẹ́ lè fi. Kẹ́ tó fi sọ̀rọ̀ kẹ́ tó fi gbé nǹkan mi jáde. bẹ́ẹ̀ni tó dẹ́ lè lo voice èèyàn. Kó jẹ́ pé nǹkan tẹ́ni ẹ ń sọ nìkan lè ní wọ́n máa sọ. ṣùgbọ́n ọ̀tọ̀ ní kẹ́ fi art kó jẹ́ pé ẹ lè fi sọ̀rọ̀. Oríṣiríṣi. bí bá a ṣe ń sọ̀rọ̀ kéèyàn rẹ̀ máa fi voice yẹn máa sọ̀rọ̀ so ó rọ̀ mí lọ́rùn gan. Tá bá ní kàkà ní ení èjì ẹ̀ta ó tó bí voice èèyàn mélòó tẹ́ ti ní lọ́wọ́ báyìí. mi bá ní ṣe mistake yóò ti lé ní 28 o. Yóò lé ní 28. Ṣé ká wá mú ní ení èjì ẹ̀ta. Ẹ jẹ́ ká mọ tó bọ̀. Ó yá ẹja èwo ni ká kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ibi tí ẹ kò sí ní ta fi bẹ̀rẹ̀ inú sìn alẹ́mọ̀ sọ̀rọ̀ nísìn bóyá kọ̀ọ̀lọ́ ṣàánú wa ni ẹ mọ̀ pé gbà táwa wà kékeré dákun sẹ́mi mo jìyà ní àbíyá ló jẹ mí gbà náà lọ ṣùgbọ́n kọ́lọ́ ṣáàdùpẹ́ fọ́lọ́ ìjọ tí n kò jẹ sàmárì láyé mi ojú oorun mo ti dẹ́. Ẹ dúró sàmárì àbí sàláàdì. Sàmárì ni ọmọ pàrọ̀ ti dára gbà. Ohun bàbá Alárìyá kọ́lẹ̀ ń lò yìí. Ohun Alárìyá ni. Àbẹ́yìn gangan ni bàbá Alárìyá. Irọ́ bàbá Alárìyá yàtọ̀ sí voice Alárìyá. So voice Alárìyá lẹ lò yìí. Ẹ jẹ́ kí n tún fún yín ní mi ẹ lo voice Alápinni. Balẹ̀balẹ̀ gbogbo kọ̀ǹkọ̀ àgbàgbò bọ́kọ̀kọ̀ bá kọ àwọn gbárùmọ́lẹ̀ agbòde mo ti mẹ́wúrẹ́ mo mú sẹ́bọ̀ mo má gàntàn mo fi sẹ́bọ̀ ọ̀sán ẹ wò mí wò ẹ̀mí gangan la lápinnu ọ̀sà. Èmi kọ́ o mo lè voice wọn. Ó ti di méjì ẹ mú voice ẹlòmíì. Ó ti sọ ọkàrí. ẹ kò ní sẹ́mi rẹ̀ ìkànnì kájà oníwòwò jíwó àwọn yìí ló dé fá fún iye ẹ̀yin ìyá mi àpàkẹ́ lákòókò dẹ ìkànnì sẹ́mi ẹ kárí.
ohun Lalude lẹ lóyún. bẹ́ẹ̀ni. Ẹ lo ohun Portable náà. You know understand? And there's some people wey be say wọ́n máa ń rò pé mo máa ń play voice ni. Àwọn tó lógo wọn wọ́pọ̀ ogun máa ń tẹrí ọmọ ológo bá. You know understand? Àmọ́ torí ológo láti ṣètò olófo. Kálá wọ́n máa rí ipò ẹ̀bọ̀ ìwọ ló máa já rẹ̀. You know understand? Wọ́n máa pìsàpìsà ògo ní ẹ̀nà. Wọn ò lè gbé gẹ̀ẹ́sì o wọ́n máa fẹ́ rí ipò ẹ̀bọ̀ máa kálá. Wọ́n máa fi wèrè ní sorry to say o ẹ máa fi wèrè point ẹ̀ make it glory ó máa sáyìn. Bó ṣe máa ṣe nìyẹn tó kù máa fi blow. Understand? Ó ti di mẹ́rin báyìí. Ó yá. Ohun ta ni kí n tún fún yín. Anyone. Ẹ lo ohun Ibrahim Chatta. Bàbá kúkú kì í dà ṣe Ibrahim Chatta ló kọ mi ọmọ tápà lè ń pè wọ́n ṣekú tápà lóru èmi lọmọ olókìkí òru lọmọ èèyàn ṣèkà bẹ́yàn bá ṣe lọ́sàn o ọlọ́yọ̀ kò ní farare lọ. Ẹ̀bùn wà níbi tó wà o. Ẹ tún fún mi lóhùn ẹlòmíì. Ẹ̀yàn kárìjà ilé ọkọ mi ẹlẹ́ṣàánú wa ni ó ṣẹ̀dẹ̀ para mi ti dára gbà àmọ́ gbà náà lọ́ra sì ta kébékébé àmọ́ kò ṣàrúgbó gánà wá èmi gan fẹ́ràn dọ́gì style. Ẹ̀yin ìyáníwẹ̀ àbí kí ìyáníwẹ̀ kọ́ lẹ lóyún. Ẹ mọ tẹ́ ṣe kó lè rọrùn ó ti di 6 báyìí tá a ti kà. Ẹ máa bá mi lu àwọn ohun jẹ ní tẹ̀lé ń tẹ̀lé. Tẹ́ bá ti wá fẹ́ máa lò ẹ kàn máa sọ pé èmi ni kinní kan. Láti fi dárúkọ. Láti fi máa dárúkọ àwọn kárátà yẹn tẹ́ ń ṣe. Ó yẹ já lọ. Èmi má dáná lẹ́tù lókè kété mi. Ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa wojú mi báyìí. Ṣé pé kò sí network lè ti kọ́ sí? You know, when I was in UK, I traveled to so many countries as a Kasumu. But ó mọ̀ wípé it's obvious láti dẹ́ pé kóyàn lè believe where you know when I coming back from Europe and Egypt àwọn èèyàn believe. Ìfẹsẹ̀pẹ́ yìí ni Pakasumu sí léètì báyìí. Ẹ jẹ́ kí kinní yẹn máa gun o. Kò lè sá àwọn èèyàn sọ pé dẹ́jọ́ àwọn ẹ̀kọ́ tẹ̀ sọ pé bóyá mo dìde rẹ̀ gbọ́ ẹgbọ́n sẹ́ mo máa ń ká lòlò ní tẹ̀jọ́ máa ń ká lòlò bọ́ mi ò believe pé bóyá mo lè ká lòlò. DEJO TUNFULU. Lórúkọ Jésù yóò dára fún yín. Surely you are the greatest. You are greater than the greatest. You are higher than the highest. It shall be well within the name of Jesus. Lórúkọ èmi Pastor Adeboye mo gbàdúrà fún yín pé yóò dára fún yín. You are blessed in Jesus' name. Amen. Ó ń tẹ̀sán wọn wájú. Ẹ pẹ̀lẹ́ ṣá mi kì í sábà sọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé remote ṣá mi kì í sábà sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tí n bá sọ̀rọ̀ lẹ́jọ́ ètò rẹ̀ ṣá ẹ pẹ̀lẹ́ ṣá. I dey talk say you wan collect. I go achieve your brain say based on colos as the OGB cut is not the life to dey talk. I go achieve your colos. I feel like cry but I no go cry. No understand. Colos. OGB research. Exercise OGB cut is I like that thing. God go bless you. God go bless you. They no go achieve your brain. Hello. Wait. Hello. No. Hello. I want to talk about you know understand. Based on normal level. Hello. Wait. You never say what? 2 + 2 are 2. Hello. The white. Put up our body. Collect am. Yeah, based on. Hello. Eat me. Education of the day. You know. God. Hello. What? I don't want to tell you. But you go put up our body. God. Don't be say. Hello. Shut up your mouth. I don't want it. Hello. I don't really hear anything. You understand? Based on normal level. Ẹ ṣe BRODASHAGGI. Ẹ tún mú wọ wos. You know understand? That talent that the enter my head but that the pepper no say you ba say what? Yam pepper scatter is everything for millennials. Hello. Put that for body. Ó yẹ ṣe officer wos. Gabisa. Okay. Èwo lẹ tún lè ṣe lẹ́yìn yẹn? Irú níṣẹ́ ẹnìkan wà tán máa ń ṣe. Ọ̀kẹ́rì mo bèrè lówó olúmọ lórúkọ tó ìgbàrúmọ lórúkọ ṣe wọn ní wo ni àwọn gàgà níjọ díje náà ọmọ bàbá rè. Ṣe bàbá rè. Ọ̀kẹ́rì. Okay, animukari lásán rè kí eré kìíní kan wọ́n. Ó dà pé àwọn gangan ni bàbá rè. Àwọn tó bá wà comment section wọ́n máa fi orúkọ ẹni yẹn sí. But ẹ mọ̀ pé nísìnyí àwọn yẹn máa lè rò pé bóyá àwọn voice kìíní hello
Thank you for the rice. Ask him. I need rice. I'm tired of it. Ask him. Thank you for the rice. Hello. Okay, táwọn ló pé tẹ́ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ ló jẹ fún ọ̀pọ̀lọpọ̀ náà nígbà láàrin. Okay, ẹ jẹ́ kí n lò báyìí kó lè yé. Tàbá gbóúnjẹ ránran, agbóúnjẹ fún èmi ránran, agbóúnjẹ sórí tébù ránrin. Tí ó wá fún ẹ gbóúnjẹ rán kú òun bẹ́ẹ̀ ránrin tì yẹn, èmi ó ṣe fún oúnjẹ rán, màá dàrún rán fún ọ̀rẹ́. Mo gbóúnjẹ jó fún ọ̀ràn, ò ṣe fún oúnjẹ rán àtàárọ̀ ránrin. Ẹ mọ madam tó máa ń lo woman yẹn. Ó bí egun. Bí egun báyìí tó mọ̀ tí wàá gbóúnjẹ fún ìwọ ránran, á gbóúnjẹ kúrò lórí tébù rán. Tí èmi bá ṣe fún oúnjẹ ránran, ọ̀pọ̀lọpọ̀ ránrin. Wow. Ẹ̀bùn pọ̀ lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ o. Ṣé a tún rí voice mi? Mo fẹ́ drill yín gan. Irú bọ̀bọ̀ kan wà tó bá fẹ́ kọrin yìí sí báyìí. Olú lára mi wájú Elédùmarè ìyá Ọlọ́run ọba. Ọmọ bàbá Bọ́sẹ̀ kékeré. Bàbá dára wọ́n ń gbé tiẹ̀ bọ̀. Èmi ṣàlàyé àtàṣe o. Ọmọ bàbá Bọ́sẹ̀ kékeré sẹ́. Ọlọ́sẹ̀ ó yá kó yá má lẹ̀ bẹ́ẹ̀. Àyátà nìyẹn bọ̀bọ̀ ilégbè àṣà onímọ̀ yóò wà bọ́sẹ̀ tó kọrin yẹn onímọ̀ sí. Bàbá Bọ́sẹ̀ wọ́n ń gbé tiẹ̀ bọ̀. Wow. So gba àwọn voice yẹn ẹ mọ̀ pé kọ̀tọ́ ni kéèyàn lo voice kẹ́nìyẹn máa gbọ́ kódà bí gbàtọ́ pé bóyá òun ló ń lo voice yẹn ok imagine gbàtẹ́ bá wà nílé tẹ́ bá gbọ́ ó ti fẹ́ tú lẹ́yìn kẹ lódù yóò wá gbọ́ onígẹ̀lẹ̀ yóò gẹ́gẹ́lẹ́ ẹ jọ̀wọ́ máa gbogbo onígẹ̀lẹ̀ yóò gẹ́gẹ́ kí ló wà rẹ̀ ó yà àti gbàngbàlà ìyàwó tọwọ́. Ó pọ̀ lẹ́rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ o. Ọgbọ̀n wàríwá lóde wàríwá wa wò àgùntàn jalábẹ́ gẹ̀ẹ́sì oṣù ọwọ́ wà làwà ń jẹ kiri ẹ má wulẹ̀ gbé wàrà lẹ́gbẹ̀ẹ́ mọ́ amúlùdù lórúkọ ẹgbẹ́ ẹ ti wá. Ok ẹ wá imagine ẹ wà nílé wa gbọ́ pé ojú tẹ̀ máa fọ́ kó máa fọ́ máa sọ tẹ̀lé mi pé ojú àfọ̀fọ̀ tán ojú tẹ̀ máa fọ́ ojú kan náà tó kù kó máa ojú kan ẹ̀ ó kù á máa fọ́ ojú tàbá fọ́ kó máa fọ́ ojú náà kó máa. So ẹ máa wò pé ẹ tó wá mọ̀ pé nísìnyí báyìí bẹ́ẹ̀ ń lo fọ́ èmi ò gba Hausa nísìnyí mo wá fẹ́ bá Hausa sọ̀rọ̀ mo wá bá Hausa sọ̀rọ̀ kejere bá yàrá náà ni kai mu Buhari wani I travel come for Kaduna ko kai wani zuwa arewa ni like ẹni tó yín yẹn kó wá dàbí gbàtẹ́ pé Hausa ló ń sọ̀rọ̀ àbí kẹ́ mọ̀ sọ̀rọ̀ kẹ́ wá mọ̀ sí. No, that time where I traveled I come back from Warri but that Ibrahim I stay for Agbaro for 5 junction. No, as a voice Yibo yẹn we like ẹ wọ́n sọ oga I no get that thing but you be my customer go get am for you for Chukwuemeka so. Èèyàn onímọ̀ pọ̀ mọ̀ ṣó ní ìyẹn wà rògbòyà ọmọ Yibo ni so ẹ̀yẹ́ imagine àwọn fún wa ní ti introduce mi sí sẹ́rí. Pé àwọn ẹ̀mọ̀ pé àwọn bàbá tí mo ń pè wọ́n pé ọmọ mi ok nígbà tí n bá ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ lójú ẹsẹ̀ tí n bá wá ṣe ok ẹ wo Gbénga Adébóyè nísìn ó láwọn voice Gbénga Adébóyè máa ń lò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Bàbá jábí tí wọ́n máa bójá bá. Wèrè ni ẹ a máa ṣe báyẹn o ti gbọ́ nípa láìsí abẹ́sùnkú ni o tún ti gbọ́ nípa tú bàbá àta mo ya wèrè gan o. Bàbá gbàdàgbà ọdún jábí tí wọ́n máa bójá bá kásí tí lọ́gà kí bọ́rọ̀ kí ọ̀rọ̀ bọ́ kí bọ́. Wèrè ni ẹ ìwọ nìkan bí àṣà mẹ́rin la ó ti ya wèrè ṣé ìwọ nìkan ló ní gbogbo tálẹ̀ǹtì wèrè wa. ok láti wá lọ bọ́ yóò gbẹ̀ngà wọ́n mọ bá tẹ̀lé ìwọ Olódùmarè tó àwọn nǹkan tẹ̀rìn kí n lọ mọ́ jẹ àgbọn wọn nítorí ọ̀gbọ̀n Ọlọ́run lè kó tèmi wọn ní mo kàn jìnnà sí mi kẹ̀rẹ̀kẹ̀ máa gèrèsù náà rẹ̀kẹ̀ ó máa rẹ̀kẹ̀ náà jẹ̀ǹtẹ̀ máa jẹ̀ǹtẹ̀ náà pa mi. Ó ti di mélòó tí mo lò gan. mi gò tẹ̀lé àwọn tí yóò sì káàntì o. Wow. Ó fẹ́ pọ̀ Ọlọ́run ṣàánú ìgbà bí bàbá ẹ̀ wọ́n máa gbé wá tó yẹn dẹ̀ máa lò tó dẹ̀ máa so. Ẹ̀yin èèyàn wa ẹ sì kú bẹ́ẹ̀ tí ń bá wa bọ̀ látàárọ̀ àwa náà kó atótónu ẹ kó atótónu àlejò wa. ẹ wo. Tá bá ní ká wò báyìí ẹ ti sọ̀rọ̀ sílẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ẹ ti ṣe oríṣiríṣi ẹ ti dramatize ẹ ti fi ẹ̀bùn yín hàn lórí àwọn oríṣiríṣi ohun tẹ́lẹ̀ lò. Ká wá wò báyìí láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pé à ń lo ohun èèyàn à ń ṣe gbá à ń ṣàwò bóyá níbi ìdarí ayẹyẹ ni o bóyá níbi content tá à ń ṣe ni o ìjọ wo nínú yín dùn jù lọ. Mi ò lè tí sọ torí pé mi ò di ìgbà tẹ́dọ̀ ò bá tí kú èèyàn ò lè sọ pé jọba ẹ̀ nínú dùn jù láyé ó kàn lè máa rí àpẹẹrẹ pé àjọ wo lórí pé bóyá tẹ̀dá tó bá sọ pé ìjọ tí inú dùn ní ìjọ tó ń bímọ rárá o
irọ́ ìjọ́ tọmọ rẹ bá bímọ sínú rẹ ò ní dùn ni. Àmọ́ ìjọ́ tínú èèyàn dùn jùlọ tí mò ń sọ ni pé lásìkò tá a ṣì wà báyìí lásìkò àtẹ ti bẹ̀rẹ̀ lásìkò tá a ṣì wà báyìí lásìkò tá a wà báyìí pé ní nǹkan bí ọdún 9 tí mo ti bẹ̀rẹ̀ à ń ṣe èrò jáde àbí mò ń lo ohùn yìí àbí mò ń sọ̀rọ̀ lórí rédíò bí ajọ́ kan tí ẹlòmíì wà ti jẹ́ pé yóò kàn sọ pé ìjọ́ kan tí àwọn èèyàn bá pè òun wọlé ni pé à ń gbádùn yín o ẹlòmíì à ń gbádùn yín nìkan ni mọ́ ń dùn mọ́ nínú but ẹ̀yin gangan lásìkò àtẹ ti bẹ̀rẹ̀ bóyá aráàlú òyìnbó kan ni o bóyá wọ́n gbéṣẹ́ kan fún yín ni o bóyá ẹ lọ darí ayẹyẹ níbi tí àwọn èèyàn ńláńlá wà ni o bóyá ẹ ṣe gbá bóyá ẹ ṣàwo ni o ìyẹn la fẹ́ mọ̀. bí ọjọ́ méjì ni bí ọjọ́ alákọ̀ọ́kọ́ ni ìjọ́ tó jẹ́ pé mò ń stream nínú ilé tí mò ń ṣe live TikTok tí mo wà nù yàrá bẹ́ẹ̀dì mi ilẹ̀ẹ́lẹ̀ ló wà orí ike ọ̀dà ni mo jókòó sí rọ́bà ọ̀dà ni mo jókòó sí tí n bá ti sùn díẹ̀ tí mo rí pé ẹ̀yìn ro mi màá tún jókòó sórí ike ọ̀dà yẹn like kékeré inú ilé mi kò sága kò sí anything ṣó ti ìjọ́ yẹn tí mo wà lórí TikTok tí alẹ́ ìjọ́ yẹn mo dẹ̀ gba 200,000 lálẹ́ ìjọ́ kan mo fẹ́ lè sọ pé inú mi dùn ganjọ́ náà because mi ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní kẹ́ expect nǹkan ọ̀tọ̀ ní kan tẹ́ ṣe pé ti ẹ̀rù rárá mi ò kódà tó máa ní pé lórí mo lè rí ní in fact pé bí oṣù 6 normal mò ń ṣiṣẹ́ ọwọ́ pé bóyá èèyàn lè wá ọ ṣùgbọ́n pé èèyàn ó dá ṣe yàn inú mi dùn àtijọ́ tí ọ̀gá wa dókítà Tọ́pẹ́ Ọdẹ́táyọ̀ tán sọ wípé ìwọ náà ti bá a jìyà nínú oòrùn ìwọ náà máa bọ̀ nínú AC ó ti bá wa jìyà nínú oòrùn ìwọ náà máa bọ̀ nínú AC. wọ́n gbé yín sínú ọ́fíìsì ní àbíbò. pé máa bọ̀ lórí ẹsẹ̀ mi tí mo máa ń wà lẹ́gbẹ̀ẹ́ títí tí mo máa ń jó ìwọ náà máa bọ̀ ní stúdíò ìwọ náà máa bọ̀ ní stúdíò ẹ mọ̀ pé ọ̀sà ti kúrò nínú oòrùn torí ẹgbẹ́ títí yẹn mo ti máa ń ṣe kíní tẹ́lẹ̀. kí lẹ̀ ṣe nínú oòrùn tẹ́lẹ̀. bá lọ sí MC lẹ́gbẹ̀ẹ́ títí èmi àtàwọn dáṣà yẹn ọjọ́ máa jó ni. irú MC wo. mo máa at least pẹ̀lú àwọn kan tí mo ní yẹn so mo máa bá yàn polówó ọjà lẹ́gbẹ̀ẹ́ títí so pẹ̀lú máìkì so àwọn dáṣà máa jó. Ejodowo èmi mọ gbogbo ohun tí mò ń bí yín yìí bó torí àwọn aráalé tí wọn mọ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ ṣé kí n mọ bá yín bẹ̀ ni pé nígbà kan o mò ń ṣe MC lẹ́gbẹ̀ẹ́ títí o mò ń bá wọn ta fóònù o mò ń bá wọn ta síìmù o mo máa bá wọn polówó so bóyá anything activation bóyá fẹ́ sí ṣọ́ọ̀pù kan nísìn máa lọ síbẹ̀ ṣe pé irú ṣọ́ọ̀pù wo. any shop pé tó bá ṣàjẹ́ bí iṣẹ́ tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé ó múnádóko tó yẹ pé tó jẹ́ 100% pé kì í ṣe pé ẹ wá fẹ́ ṣọ́ọ̀bù kẹ́kọ̀ọ́ wá pè mí bóyá ẹ fẹ́ fi lọ rí ipò èèyàn tí n bá ti rí pé nǹkan yìí ò legit kò sí owó tẹ́lẹ̀ fẹ́ fún mi bébí ṣe ń pa mí mi ò ní ṣe ṣùgbọ́n tí n bá ti rí pé nǹkan tẹ́ ń tà ṣọ́ọ̀bù yín ó jẹ́ nǹkan tí mo pé eléyìí kò ní borúkọ mi jẹ́ torí ibi tí mò ń lọ mi ò tí ì mọ bẹ̀ so mi wá lè jẹ́ kí ní àjò tí mo mọ̀ yẹn kó wá ba ibi tí mò ń lọ jẹ́ so ohun tó fà á nìyẹn. so ẹ ń bá wọn tajà lẹ́gbẹ̀ẹ́ tí kódà lórí mọ́tò tí màá máa jó lórí mọ́tò. ẹ máa tẹ̀lé mọ́tò activation ẹ wá ra fóònù ẹ wá ra kinní kan o àwọn kan báyàn polówó lẹ̀ ní o kinní kan o ọlọ́run dẹ̀ ní ká gùrù dáadáa tó pé ìfúndò tá a bá débì kankan kẹ́ mọ̀fẹ́ rẹ́rìn tẹ́lẹ̀ máa rẹ́rìn torí tí n bá rí pé àwọn dáńsà ò pa yín lẹ́rìn nígbà tí n bá bẹ̀rẹ̀ gbogbo àwọn fọ́ìsì mi tí mo ṣe gbogbo ẹ̀ mọ̀ àwọn èèyàn máa tún dùn àìró máa pọ̀ at least mo máa ń pull up crowd to the extent pé ẹ máa rò pé celebrity ńlá kan ló wà lórí. so Dr. Tọ́pẹ́ Ọdẹ́táyọ̀ àwọn náà wá. pé ìbọn náà mọ̀ bọ̀ náà torí gbogbo àyẹn tá à ń sọ pé à ń ṣe kíní ẹ̀ máa ń lọ sí ṣáìtì gbẹ́sọ́kàwé gbẹ́kànga. wọ́n ní kẹ́ máa bọ̀ nórùn àbí wọ́n ní kẹ́ kúrò. àsìtàn fi ní kí n kúrò nórùn mo nítorí gbogbo àná tá a wà nórùn yẹn náà ara ẹ̀ náà pé a máa ń gbẹ́sọ́kàwé gbẹ́kànga ṣe gbogbo ẹ̀. ẹ tún máa ń ṣoríṣiríṣi ní ìgbà yẹn náà. so ara àwọn ọjọ́ tínú yín dùn jù lẹ ti mention yẹn ọjọ́ àkọ́kọ́ ọjọ́ tí ẹ ṣe live ní ilé yín tẹ̀lé gbòbítíbitì owó èwo lẹ́lẹ́kejì. tán dá Success FM kalẹ̀ tán ní pé kí n máa bọ̀. ìgbà tí wọ́n dá Success FM kalẹ̀ tí wọ́n ní kẹ́ máa bọ̀ wá síbẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ lórí rédíò. ǹjẹ́ ẹ ní ọ̀gá kankan tẹ́ ti ẹ̀gbá rẹ̀ kọjá nípa rédíò à ń sọ̀rọ̀ kankan. kò sí. ẹ kọ́ṣẹ́ lọ́dà anybody pé mo fẹ́ kọ́ṣẹ́ rédíò. kódà mi ò dúró ìṣẹ́jú kan báyìí. wow. mi ò lọ́gàá kò sí mi ò lọ́gàá orí ayélujára mo ti ń sọ ẹ̀ lẹ́yìn àwọn tí mò ń pè lọ́gàá ló kù. ẹ láwọn tẹ́ ń pè lọ́gàá. bọ̀ àpẹ everybody tó bá ṣáájú èèyàn dédi iṣẹ́ ọ̀gá mi ni so àbí tí n bá rí pé tó gbé dání gan ju tèmi lọ máa ń pè lọ́gàá. so even though kìí kó tó gbé dání má tó mi tó gbé level tó wà ti ju tèmi lọ ẹ̀tọ́ mi ní láti pè lọ́gàá kò sí toró ti mọ́ mi lára látìgbà tá a ṣe bricklayer so anybody tó bá gbéṣẹ́ fún ọ kódà kó jẹ́ ọmọ tó kéré ṣe tó bá ti lè fún ọ tó pé o ti lè rí nǹkan kan gbà lára rẹ̀ àbó tiẹ̀ ju fi nǹkan kan ó gbúdọ̀ respect ẹ̀ àṣọ̀gá so bíbélì gan ni ẹ̀bùọlá fẹ́ntọ́lá yẹ fún fẹ́ntọ́lá bá yẹ fún bẹ́ẹ̀ ni. so gba àwọn tẹ́ ẹ bá nídìí iṣẹ́ yìí ọ̀gá yín ni wọ́n jẹ́ ọ̀gá mi kì í ṣe wípé ẹ lọ sọ́dà ẹnìkankan pé mo fẹ́ kọ́ṣẹ́. ní ìgbà fọ́ọ̀mù rí lọ́dún èèyàn àbí pé èèyàn gba id card. torí mi rẹ nìkan bóyá kí n mọ́ sọ̀rọ̀ lọ́bẹ̀
mo rẹ́nìkan tó kọ sórí ayélujára ńgbà kan pé ara àwọn ọmọ mi náà tún ti wà nílé ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n ní sàn láàrin ajé ní múnimúni pẹ́kọ́nà ìyẹn Mr. Lẹ́gbẹ̀gbẹ́ àròlé ayọ̀ Mr. Àròlé Lẹ́gbẹ̀gbẹ́ Ayọ̀ wọ́n fi sórí ẹ̀rọ ayélujára pé this is one of my products wọ́n lè sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń sọ pé gbogbo èèyàn lọ̀gá mi bọ̀ kì í ṣe pé mo lọ sọ́dọ̀ Lẹ́gbẹ̀gbẹ́ láti lọ kọ́ṣẹ́ rárá mo lọ perform ní Àgídìgbò ńgbà yẹn ni so mo ti kọ́kọ́ lọ drop sí mi sí Àgídìgbò pé mò ń wáṣẹ́ so but Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ ń jọ yẹn pé ọ̀dà ẹnìkan ló wá lára àwọn ọ̀gá tó wà l'Àgídìgbò pé ó yà ó ṣe wá wulẹ̀ mọ́ pàtì pẹ̀lú Lẹ́gbẹ̀gbẹ́ so tó bá ṣe gẹ́gẹ́ bí kan tí mo sọ fún pé ọ̀ṣáájú mi débẹ̀ níbi kíní ó lè jẹ́ pé mo ti wà ńlá yẹn ti pẹ́ o ṣùgbọ́n bí tẹ́ pé ọ̀ṣáájú mi dé ibi kíní yìí ọ̀gá mi ni so ní pé ó sì pé mo kọ́ṣẹ́ lọ́dọ̀ Lẹ́gbẹ̀gbẹ́ o rárá o èmi àtàwọn ọmọ tó kọ́ṣẹ́ lọ́dọ̀ wọ́n kàn sọ pé kẹ́ ẹ máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Lẹ́gbẹ̀gbẹ́ Lẹ́gbẹ̀gbẹ́ ló ní ká jọ máa ṣiṣẹ́ papọ̀ so kì í ṣe pé wọ́n ní kí n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Lẹ́gbẹ̀gbẹ́ so ó ní kì í ṣe pé mo dẹ̀ ń gba sálárì no kì í ṣe pé mo ń gba sálárì máa ń wá so ìgbà míì tó bá ṣe aráyé lè nígbà owó mọ́tò ìgbà míì èmi fúnra mi so mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Lẹ́gbẹ̀gbẹ́ o so ọ̀gá mi ni Pajuan ọ̀gá mi Mr. Sport anybody eléré ọba anybody tó bá ti ṣe ọlọ́yọ̀ ọ̀gá mi ni yes no ọ̀gá mi everybody so lẹ́yìn àwọn mẹ́ńtọ̀ tá a tún ní bí irú ẹni tá a gbà fún torí mo lẹ́yìn tó yẹ pé nídìí iṣẹ́ yìí o nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo gbé fún tán ọ̀gá pọ̀ o tí mo já àwọn ọ̀gá mi o bọ̀ mo gbé fún Pajuan tán pátápátá gbogbo àwọn tó kù náà mo gbé fún wọn ṣùgbọ́n tí mo lè sọ pé mo gbé fún 100% tí mo dẹ̀ lè jáde sọ mo gbé fún Pajuan 100%. ọjọ́ wo ni ó fẹ́ rí bákejì fún yín tẹ́ wò pé àtìmọ́jọ́ tínú yín dùn jùlọ bá méjì tó sì dùn ní o kì í ṣe pé tó dùn jùlọ tó rọ́jọ́ dùn sì ń bọ̀ tó sì dùn jùlọ torí tó bá gba mọ́tò nídìí sẹ́yìn ara àjọ dùn náà ni. àmọ́ ká tún wá mú wípé bí ojú ọ̀run ṣe rí araba rí funfun á padà rí dúdú náà ń bẹ. 100. ẹ fẹ́ wò pé àbí kí n fi kọ́ńtẹ́ǹtì sílẹ̀ ni àbọ̀nà mi kọ́ ni kọ́ńtẹ́ǹtì tí mo ń ṣe bóyá kí n kúkú lọ gbájúmọ́ bricklayer àti nǹkan kan tí mò ń ṣe ọwọ́ ìjà rí ọjọ́ náà. ó wà ẹ ṣe àwò. ọjọ́ méjì náà ló náà tí mo lè tọ́ka sí tó dẹ̀ jẹ́ ọjọ́ gbòógì oníjọ́ tọ́rẹ́ mi tàn mí lọ sí Fresh FM ó ní pé ó pè mí lórí fóònù gbà yẹn kò tí ì sí common prank yìí gan kì í jẹ́ pé tó ń ṣe kì í ṣe pé ó ń prank o ó wá pè mí lórí fóònù pẹ̀lú gbà yẹn mo ń jẹ́ MC Skushi a ní Skushi afa mo ní ó ní báwo láìkẹ́ mọ̀ pé kéèyàn pé yẹn pé báwo ni MC Skushi mo ń bá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni ó ní mo rí iṣẹ́ yín lórí Facebook ni ó ní mo dẹ̀ láìkì yín tẹ́ ẹ gbé dání gan o ṣé ẹ lè wá sí Fresh FM lọ́la níbi aago 2 mo ní àmà wà gẹ́gẹ́ bí nǹkan tó yẹ pé mo ní passion fún pé mo fẹ́ ṣe ó wá ní pé tí n bá ti ń bọ̀ o ó tún describe aṣọ tí màá wọ̀ wá ṣé mi bricklayer tó pé wọ́n bá aṣọ tí n bá ní site ní mò ń wọ̀ lọ owó tí ó wà lọ́wọ́ mi tí mo ti rò pé mo fẹ́ send sí ìyá mi ó ní mo lọ fi even though gbà tí owó yẹn ò ká kínní landlord mi tí mò ń gbọ́dọ̀ wọn gbà náà wọ́n ní bẹ́ẹ̀ káwọn fún mi ní jeans àwọn kí n lọ slim fit ẹ̀ but wọ́n ga jù mí lọ tí kò sí mo ṣe ọ̀dẹ̀ sanra jù mí lọ kò sí mo ṣe fẹ́ gé tí ò níyàn lára mi mo gbúdọ̀ ní smart something tí màá wọ̀ lọ mo ní láti wá sí Wo Road mo fi wára bọ̀bọ̀ yẹn tún wá síbẹ̀ ọ̀dọ̀ mi ibi tí mò ń gbé tó náà máa ń ta tẹ́tẹ́ ń bẹ̀ wọ́n máa ń ta tẹ́tẹ́ ń bẹ̀ kò dẹ̀ sọ fún wọn pé òun ló ń pè mí lórí fóònù mo wá sọ fẹ́ni tá a jọjọ́ kò pé voice fẹ́ ìjọ voice lágbájá o pé mi náà máa ń change voice àwọn àni rárá pé òun náà mọ irú nǹkan tí mò ń fèsì pé kò lè ever dánrú ẹ̀ wò sí mi pé torí nǹkan tí mò ń fèsì báwo lè yẹn ṣe máa fi nǹkan tó ń dún yàn lọ́kàn ẹ ṣe máa fi mọ́dá kó ṣe dé mo wá gbéra láti Ẹgbẹ́dá kọrí sí challenge mo wá dẹnu ọ̀nà gate ìjọ yẹn ló jẹjọ lẹ́ẹ̀kejì tí mo rí challenge ilé orin music house lọ́dọ̀ Ayéfẹ́lẹ́ Fresh FM ìjọ yẹn ló máa jẹjọ lẹ́ẹ̀kejì máa kọ́ rí nǹkan Ayéfẹ́lẹ́ face to face wọn kàn máa sọ fún mi lẹ́ni yẹn ń béèrè lẹ́nu gẹ́sẹ̀ ẹ̀mọ́ ọ̀tọ̀ ní kéèyàn ní confidence láti mo ní over confidence pé yàtọ̀ fún pé mi gan iṣẹ́ tí mo gbé dání fi mí lọ́kàn balẹ̀ pé mo lè wẹ́ ní wẹ̀ bóyá mi ṣe wà yìí mi ò fẹ́ mọ̀ mo láyà gan láti lè confront torí pé nǹkan tí mo gbé dání yẹn màá lè kò sáà lè bí mi léèrè pé kí ni mo wá sáà lè gbà tí mi sọ̀daràn mo lè prove ara mi wọ́n bá ní kí ni mo ní ẹnìkan ló ní kí n wá rí orúkọ yẹn mo ti gbàgbé orúkọ tó ní kí n dáńjọ́ náà náà bá ní kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ní ibi báyìí mo bá pe náà ní kí n pe nọ́mbà ẹ̀ nìyẹn orí yẹn ọkọ fò lọ ná kì í ṣe pé ó fò lọ ara mi ń gbọ̀n ẹkún fẹ́ máa gbọ̀n mí bọ̀ mo sì mú mọ́ra. àwọn security bẹ̀ wọ́n gbọ́n yín jáde. wọ́n ti ẹ̀ gbọ́n mi jáde no jẹ́ kí n wọlé lẹ́nu géètì náà mo sì dúró sí wọ́n máa ní kí n pe ẹni yẹn mo bá pè ló bá ní àwọn ti gbà tí mi ò ti tètè dé mo ní túù lẹ́ni kí n dé tó túù láwa ẹ̀ mọ̀ pé ẹni tó bá ń wọ̀ mí ṣe kíní kan sùn ni túù mo kó tó túù gan mo ti débì láti kíní bọ̀ kẹ́yìn náà bá ní kí n máa bọ̀ lógun state kí n máa bọ̀ lábẹ́kúta wọ́n ní pé àwọn ti lọ sí Fresh FM tó wà lábẹ́kúta nọ́mbà ní orúkọ tí mo sì dá yẹn náà
àwọn ò fẹ́ fà rò pé àwọn ní staff tí ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́kúta mo bá dọ́sẹ̀ náà mo bá pélé padà pé ṣẹ́ẹ̀sì rò pé kì í ṣe àwọn tí mo sọ yìí náà tàn mí wọ́n ní kò sóhun tó tẹ́ ẹ̀ kú omi ìbàyẹn ni wọ́n ló béèrè mi gan ìgbà tá máa sọ̀rọ̀ wọn lọ́ní akílódé tí èmi ò fi sọ fóun kí n tó lọ sọ máa ń sọ fún yẹn tẹ́ bá fẹ́ lọ sórí ire ìgbà tó rí ire bá délé yẹn máa jọ ń ṣe àjọyọ̀ ìgbà tá àdẹ̀jọ lọ́rọ̀ tó sì kí n ṣàmọ́ fa rọ́bọ̀rọ̀ ìgbà tí màá fi kúrò ní Fresh FM mo bú sẹ́kún nínú mikra tí mo wà mo ń sun ẹkún báyìí mi ò lè mú mọ́ra mo wá ní lọ́kàn pé ìtì bá rí bọ̀bọ̀ yẹn mo ní máa pa ni àtòhun àti kejì tán prank mi mo ṣe wá délé ní láńlọ́ọ̀dù mi ní pé ara ìrírí ìgbésí ayé nìyẹn torí mo ní lọ́kàn pé kódà mo ní bó ṣe kán tì mí mẹ́wọ̀n pé màá kọ́ mi tọ̀fẹ́ sí pé màá sà tẹ́mi ò fi bọ́ gọ́s kó wá lọ jẹ́ pé bí wọ́n lọ rọ́ọ̀bù ń bẹ̀ yẹn gbà yẹn ẹ dákun sóyè ọlọ́mọ jẹ́ kéèyàn ara ìrírí tó yẹ pé mi ò lè ever gbàgbé láyé mi ni àtijọ́ tí mo fẹsẹ̀ rìn láti Jams FM dé Muslim tẹ́bẹ́ mọ Jams FM ní Fẹ́lẹ́lẹ̀ kò jìnnà lọ́pọ̀ ìgbà tí mo wá rẹ́ni gbé mi láti ibẹ̀ yẹn ọ̀dẹ́ ni àdé Ìwó road láti Ìwó road mo á fẹsẹ̀ rìn dé Ìyànà Àgbàlá. ok Ìyànà Àgbàlá gangan lẹ̀ ń lọ. mo ń lọ Ẹgbẹ́dá. ok ẹ̀ ń lọ sẹ́gbẹ́dá so ẹ wá mo dé Jams FM mo fẹsẹ̀ rìn kọ́kọ́ rìn dé Muslim Ọlọ́run ṣe díẹ̀ ń bẹ́ẹ̀ so láti ibẹ̀ mo wá rẹ́ni gbé mi lọ́ndẹ̀d naira dé Ìwó road ìgbà náà ń ta tébù ọ̀tà 50 naira mo wá ra tébù ọ̀tà. ìyún ti pẹ́ nìyẹn. 200 naira ló wà lọ́wọ́ mi 200 naira tó wà lọ́wọ́ mi yẹn mo wò pé bóòlù sì fẹ́ gbé mi dẹ́gbẹ́dá mo kọ́ ra tébù ọ̀tà èmi náà fi pọ́n ra mi lé rárá kò sí bí mo ṣe fẹ́ ra pure ọ̀tà torí kò síbi tí màá kó sí ìyẹn mo wá ń ra pure ọ̀tà sínú ẹ̀ láràárín kẹ́ pé pure ọ̀tà 110 naira mo wá ń ra pure ọ̀tà sínú ẹ̀ má ti débi kan láwọn ò ní change oyè mú méjì wá máa mú díẹ̀ máa tú yòókù sílẹ̀ so títí mo fi dé Muslim láti Muslim yẹn tébù ọ̀tà yẹn ló wà lọ́wọ́ mi títí mo dá lákíá àti mo dálákẹ́ mo rí màá kan ṣe ra mọ́tò tuntun mo lọ bá wọn mo rí tán ẹja tán ràǹjọ́ yóò fẹ́ tó bí 15,000 mo lọ bá yẹn gbọ́n ẹ̀dá kan bí mo dẹ̀ dé dírẹ́sì ẹ̀rọ pé kíní ní ẹ̀mọ̀ yẹn tó wá sẹ́lọ̀ bì kan ẹja 15,000 lẹ́nu yẹn ràǹjọ́ náà èmi wá lọ fi opportunity yẹn mo ṣe rí ọpọlọ pé ẹ̀dá kan ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá mo lè rí bíi 500 naira mo kàn fẹ́ fi wọ mọ́tò dé Ẹgbẹ́dá náà láwọn ò lówó lọ́wọ́ tí mo dẹ̀ rí mọ́tò tuntun tán ẹ̀ṣẹ̀ páàkì tó yẹ pé bóyá torí pé mo ṣe dress sẹ́mi èmi tí mo wá sẹ́lọ̀ bìkan mi sáà mi náà. tí ń rin sẹ̀bọ̀ gbogbo bàtà yóò tiẹ̀ ti fẹ́ yàtọ̀ fún jẹ gan fèsì mi gan ti wà obvious pé ẹ ti máa mọ̀ pé ẹni lóòótọ́ mo wọ aṣọ tó ṣe rí díẹ̀ ṣùgbọ́n ẹ máa mọ̀ pé no nǹkan ṣe ni mo délé báyìí gbogbo yìí báyìí woman kan kọ́lọ̀ máa ń ṣe dáadáa fún wọn ìyá àbèjì wọn ní chemistry rọrọ àwọn náà bá mi fi àbólíkì wọ ògbó tán mi báyìí tẹ́sẹ̀ mi ń gbọ̀n ẹ mọ̀ mi ò jẹun náà omi lásán ló wà nínú. kí lè mọ́ dàbí èbú ara kásọpẹ́ tó ga nísìn á sọ pé yóò mọ nọ́ọ̀sẹ̀ ìgbà mo tún wá kúrú ẹ ti sọ́nà rẹ̀ dì so ó jẹ́ àwọn ọjọ́mọ́ ní gbàgbé o mélòó la fẹ́ kà sí ìjọ́ tá a lọ gba sọ́kàwé nítorí kan lè bá gbé plaster lé fún wa ni àbí ìjọ́ tẹ́ pé wọ́n á kólé ọ̀dọ̀ mi pé mo lọ sí show wọ́n á kólé ọ̀dọ̀ mi kí n tó ti show tí mo lọ dé tí ò rẹ pé n tán gbénu lé mi kò ra àdá kan bẹ̀ so ní ká sọ ni. ó ga o ẹ wo mélòó la fẹ́ kà. ǹjẹ́ àti ọjọ́ tẹ́ ti lọ sí show rí bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ ní show. ó wà dáadáa irú ìjọ tí wọ́n kọ́lọ́n fọ́run kẹ́ tántálá owó tántálá ó lórúkọ dáadáa ó dà pé ara ọmọ Sunday Igboho ni so tántálá ìṣojú mi báyìí fúndùn ẹ̀jẹ̀ aṣọ tántálá ó fọ́n sí ara aṣọ mi nígbà tá a ti fẹ́ rescue ẹ̀ gan tán orí stage pé mo lọ sí sẹ́ńbẹ̀ ìjọ náà níjọ́ tán pa tántálá ìbọn náà yìn fún ìjọ yẹn tó jẹ́ ara àwọn ọjọ́ mọ́nì gbàgbé tẹ́ pé yìí ò lè gbà mọ́yé mélòó ara rú apá kan rẹ̀ so bí kan máa jà lóde àmọye ọwọ́ tẹ́ pé mo láwọn fọ́tò kan tẹ́ pé tí n bá fi hàn tẹ́ pé tẹ́ bá rí tẹ́jẹ̀ máa bọ aṣọ mi bí kan máa jà kẹ́sà fẹ́ rọ́gẹ̀dẹ̀ ara yín jáde bí káwọn ọmọ gbòòrò sáà àárín choice. àdúpẹ́ fún Ọlọ́run mo nígbàgbọ́ wípé n tí Ọlọ́run sì fẹ́ ṣe ó sì pọ̀ síwájú dáadáa ó sì pọ̀ síwájú ó sì máa ṣe bẹ́ẹ̀ ó sì máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run gbogbo èròǹgbà yín ní ti dáadáa Ọlọ́run bá bá yín mú wọlé àṣẹ àgbàdúrà yín á gbé yín lórí sókè ju bí tẹ́ ẹ tún wà yìí lọ bí ó ṣe rí fún gbogbo wa nìyẹn àti gbogbo àwa tí à ń wo lásìkò yìí náà àwa náà á yanjú àwọn ọmọ wa náà wọ́n ṣe rere lójú ẹ̀mí wa o àmọ́ kó tó di pé ẹ lọ á rí irú àwọn tó jẹ́ Ẹjọ́dowó náà tí wọ́n ń wo fọ́nrán yìí lọ́wọ́ bí jẹ́ pé àwọn náà fẹ́ wò pé èmi náà lẹ́bùn kan àbí méjì tí mo fẹ́ jẹ́ káwọn èèyàn rí kí ni ọ̀rọ̀ ọ̀mọ̀ràn tẹ́ fẹ́ fún wọn. àmọ̀ràn tí mo fẹ́ gbà wá tí gbogbo wa náà sì jọ ń lé ni pé ká má sinmi téèyàn bá ti sinmi ó dàbí ẹni tó ń ṣe àìsàn ni tán wá sọ pé àkó lọ já ewé báyìí bóyá kó fi ṣe àgbo tí ò wá tè lọ já táìsàn yẹn wá fi mẹ́mí ẹ̀ lọ tí a bá fi lè wálé ayé tá a bá fi lè méèkì ẹ̀ ó ṣe é ṣe ká àmọ́ bọ́rùn ó ṣe rí o ó ṣe é ṣe kọ́lọ́run fi ìyà jẹ̀yàn
torí nínú Bible ó ní ẹ̀bùn ẹ̀dá ní lànà fẹ́ dà, so ẹ má jẹ́ ká sinmi ìgbìyànjú. Mo mọ̀ pé bó bá pẹ́ bó yá yóò lànà fún yín. Torí níwọ̀n bá bí tá a bá dé nísìn mi tán bá mo nígbàgbọ́ pé yóò rí bẹ́ẹ̀ ni yóò kọjá bẹ́ẹ̀ ni bọ́ mi mọ̀ pé bó yóò máa rí báyìí gan. ká má sinmi ìgbìyànjú. Kéèyàn má sinmi ìgbìyànjú. torí pé bó pẹ́ bóyá yóò padà lànà fún yín. àìmọye wọn ò pè mí sóde ńgbà mi tí màá fò mo kàn máa sọ pé mo kàn mọ̀ èèyàn rí bẹ́ẹ̀ pẹ̀lú ṣé kí n máa bọ̀ á ní kí n máa bọ̀ máa fowó ara mi lọ bẹ̀ mo á lè débẹ̀ kí n pawó kódà mo tún lè pawó tí màá fẹ́ nìyẹn lówó pé á gbà so títí kéèyàn má sinmi ìgbìyànjú torí n tó agbédání yẹn nǹkan tó le ni o kò easy náà o mọ́tò tó ti bàjẹ́ tẹ wá fẹ́ kó gbé jáde èèyàn mélòó gan ló wà nù ràn yín tó ní irú tó ní èèyàn mélòó wá ló ní tó lọ nù ràn yín mélòó nù ràn yín tó ti gun plane rí so irú èmi nísìnyí mo sì ní ègó kan wà nù ìdílé mi tó yẹ pé mo mọ̀ pé mi ni màá pa kò sí nínú ìran mi látòrí ìyá àbí ìyá tó lẹ́yìn bàbá ìyá mi tó yẹ pé mo lè sọ pé fún ọ́ndé airport rí lẹ́yìn airport Alákíá tí mo mọ̀ ní junction bell so mo sì mọ̀ pé mi ò pègùn rẹ tí màá rẹ̀ wọlé sọ̀hún. tó dé airport tó gun bàálù. lẹ́yìn bóyá bí bàbá ìyá mi tán lọ sí Mẹ́kà ìgbà tán lọ Mẹ́kà gan kò jọ pọ́n láwọn fẹsẹ̀ rìn gbà náà bí nǹkan ni according to bẹ́ẹ̀ mi ṣe gbọ́ tó láwọn dàgbà bíi close to 200 kan tó kú so ni mi ò fi lè sọ kó tó kàn wá ọmọ sí là wá so lẹ́yìn ìyún so mo dẹ̀ nígbàgbọ́ pé màá pẹ ègún yẹn rẹ pé mi àá tún kó Nàìjíríà màá tún travel as a country tí màá dé airport báyìí tí màá complain tó ní mo nígbàgbọ́ so mo fẹ́ kí àwa náà wà focus ká dìtà mi pé iṣẹ́ àníkíní iṣẹ́ mo máa débẹ̀ sọ olóòdẹ ràn wá lọ́wọ́ lágbára Ọlọ́run so àmọ̀ràn mi nìyẹn. ẹ ṣeun ọ̀gá adúgbò pọ̀ lọ́wọ́ yín pé àpè yín ẹ jẹ́ wa kó tó di pé ẹ lọ abala kan bẹ ní orí ètò yìí tí a pè ní abala ìrìlà fọmọ yóò ṣe ẹ ti gbé Ìbàdàn ó ti tọ́dún mélòó. Ìbàdàn mi gbígbé náà kò tí ì ju bí ìgbà tí mo stay sí Ìbàdàn tí mo lè sọ pé mo stay sí Ìbàdàn ni tí mo stay pátápátá ní ìgbà COVID-19 ó ti ṣe díẹ̀ náà bí ọdún márùn-ún sẹ́yìn nígbà tí mo tó stay tán pátápátá bọ̀ mo ti pé mo ń gbá ó ti lọ bí 7 to 7 years. ẹ ti mọ Ìbàdàn dáadáa. níwọ̀nba ni o torí ibi tí mo lọ gbé yẹn kò jẹ́ kí n mọ inú Ìbàdàn dáadáa. ṣé Abdulrahim ní ká mú ni àbí Abdulrasheed àbí Ejodowo orúkọ mẹ́ta nù ẹ jẹ́ ká mú kan nínú gbogbo ẹ̀. tí mo bí tẹ́fẹ́ bá yọ bọ̀ ẹ já lọ Ejodowo. Ejodowo mo fẹ́ kẹ́ bá mi fi Ejodowo kẹ́ bá mi fi fọ́ọ̀mù àwọn agbègbè tó wà ní Ìbàdàn bí kí n sọ wípé A for Agbowo ṣe pé kò sí A nínú Ejodowo tó yẹ jẹ́ kí n lo sample fún yín so ẹ já mọ́ Ejodowo kẹ́ fi fọ́ọ̀mù àwọn agbègbè tó wà ní Ìbàdàn kó mo gbọ́dọ̀ pẹ́ o ó yẹ já lọ. bí mélòó. kí lẹ pé. bí mélòó. E for kinní kan J for kinní kan. ok kí n mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ejodowo bẹ́ẹ̀ ni ó jẹ́ méje ẹ má jẹ́ ká fi ṣe Yorùbá tó bá yẹ pé I ẹlẹ́ta ok kí n lo English. mi ti fẹ́ sọ nǹkan kan fún yín. ó yá máa try ó yá. ẹ já wọn bá yín wò time. nǹkan fẹ́ bọ́ sí mi lẹ́nu ní ìsìn tí mo sọ yìí pé kí n mọ kó mọ́ dàgbà tẹ́ kí mo fẹ́ sọ fún yín. ó yẹ já bẹ̀rẹ̀ o tó ti yá yín. ó yá. E for. Ìrèwùmí Ìrèwùmí wà lẹ́gbẹ̀dá. ṣé yìí ni wọ́n fi kọ́. Ẹgbẹ́dá. Ẹgbẹ́dá sọ̀rọ̀ kí n tiẹ̀ gbà fún yín bẹ́ẹ̀. Ẹgbẹ́dá Jákàndé. ó di méjì níbo Jákàndé wà. mo sábà pé Jákàndé wà. Jákàndé wà ní Ìbàdàn. Jákàndé wà àbí kò sí Jákàndé mo táwọn ń gbọ́. Jando ẹ gbọ́ sí Jákàndé wà Ìbàdàn. òfin Ìbàdàn. ó ti dá ó yá O for. Ọjọ́ ó yá D for. Dandaru. ok Dandaru wa. ó yá O for again. Oníyanrìn. ok W for. W. 1 minute yín ti fẹ́. Wema. O for. Orí òkè Mọ́kọ́lá. a ti fẹ́ lọ́wọ́ yín pé àpè yín ẹ jẹ́ wa o. a ti fẹ́ lọ́wọ́ yín pé àpè yín ẹ jẹ́ wa ẹ ṣeun. a ti gbàgbọ́ pé tá a bá pè yín lọ́jọ́ mi ẹ tún dá wa lọ. ẹ ṣeun gan. orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tí wọ́n ń wò wá. Raheem Rasheed tí gbogbo èèyàn mọ̀ sí Ejodowo. mo rọ ẹ̀yin tèmi nílé lóko jákèjádò gbogbo orílẹ̀-èdè gbogbo àgbáláyé ẹ máa bá ń fọ́lò rẹ̀ ẹ máa láìkì rẹ̀ ọmọ yín ni o àjèjì ọwọ́ kan gbẹ̀rú dórí ẹ bá ń dúró tì bí gbẹ̀kẹ́ ṣe fọwọ́ ti lé bí gba àlámù ṣe fọwọ́ tẹ̀bọ́ ògiri. ẹ káàrí ìjàre ẹ̀yin lẹ́ni o nǹkan ìwà yàtọ̀ sí nǹkan mi nǹkan gbogbo wa ni ẹ dákun ẹ bá ń fọ́lò rẹ̀ ẹ láìkì rẹ̀ ẹ fi kágùn lójú báyìí ẹ dákun gbogbo nǹkan oníṣẹ́ mi ẹ káàrí o ìmọ̀ rí bá káàrí
ọlọ́yọ̀ studio KISUTODIYAN kágbádùn tó dẹ̀kọ̀ ẹ bá ń fọ́lọ̀ rẹ̀ lẹ́kẹ̀ẹ́ mọ́ wo ẹ sì mọ́ subscribe sí àbí ṣé wọ́n subscribe sí ẹ káre o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun yóò tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ bẹ́ẹ̀ ti ṣe ń wò ẹ gbìyànjú kẹ́ share kẹ́ like kẹ́ comment ẹ fi èrò yín ẹ fi ṣọwọ́ sí under fídíò yìí ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn ẹ kọ síbẹ̀ èmi ò mọ bí mi ò ṣe tàkòtò ẹ̀ dọ́dọ̀ tiwọn kó tó di pé àlọ́ mo fẹ́ kẹ́ fi nọ́mbà yín sílẹ̀ ẹ yọ̀ǹda nọ́mbà yín torí ó ṣeéṣe kárẹ́ni tó fẹ́ gbéṣẹ́ fún yín ẹ yọ̀ǹda nọ́mbà yín. fún ìkéde ìpolówó ọjà bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí n bá yín ṣe birthday content pé kí n lo àwọn voice yẹn kí n dẹ̀ dress bẹ́ẹ̀ láti fi ṣe WhatsApp number mi ni 081 50 24 5579 081 50 24 5579 calling number 070 89 56 65 76 070 89 56 65 76 lórí gbogbo àwọn social media handle Ejodowo. àwọn nọ́mbà wọn òun lẹ ti gbọ́ Ọpẹ́yẹmí Ọláníyì ọlọ́yọ̀ comedian chanter lórúkọ tèmi ń jẹ́ atọ́kùn ètò yín KISUTODIYAN yóò tún di ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣeun ó di lábọ̀. KISUTODIYAN o aṣáṣu lọ́gbẹ́ tán àkóṣù lẹ́nà iṣu jìnnà tán o àkóṣù lódò ohun ojú rí iṣu rí kó tó dìyàn ẹnìkan ò mọ odò ní. Ọlọ́yọ̀ studio.